ìṣe tí kú ṣe ń pààyàn láyé olúwa ọba nìkan ló yé. Ikú ń pọmọdé, ikú ń pomidan, ikú ń pàgbà, ikú ń pọ̀dọ́, ikú ń polówó, ikú ń pọlọ́lá, ikú ń pa mẹ̀kúnnù. Kò sẹ́ni tí ń bẹ láyé tí kú ò lè pa. Ikú tí ń pa babaláwo bí ẹni tí ò gbọ́fá, ikú tí ń poníṣègùn bí ẹni tí ò ní nǹkan kan, ikú tí ń pàlùfáà tí ń polúwo, ikú tí ń gbélé màámù yìí lẹ́ẹ̀lẹ́ kítọ́kítọ́. Má fọwọ́ kẹni àmì òróró mi kọ̀ọ̀kan ti kú. Ẹni tí jagun bá rí ni jagun mú lọ. Ikú burúkú gbogbo egungun wárowáro, gbogbo ara rẹ̀ ní ń dẹ́rù bàyàn. Bíkú bá ń gbowó àbá fúnkú lówó, bíkú bá ń gbòbì àbá fúnkú lóbì o. Kò gbowó kò gbòbì bẹ́ẹ̀ ni kò gbọ́rẹ́. Ikú ò gbọ́ dákun bẹ́ẹ̀ ni ó gbẹ̀bẹ̀ ènìyàn. Ikú pa bírí abíríkú, ikú pa bìrì abìrí rọ̀run, ikú pa kọ̀kọ̀ omi akọ̀kọ̀ dànù. Nǹkan ṣe mi ò rí màmá mi Àsàndé láyé mọ́. Gbogbo ọmọ wa dúró tẹ̀dùntẹ̀dùn bí ọkọ̀ tó dé wá sí mi. Ọkọ̀ ńlá takúkọ̀ lu àjò mọ́ ká tún máa wá mọ́tò lókù. Nǹkan lọ̀rọ̀ ẹ̀mí. Iṣó tí ó bá tẹ́ ni kò kú ṣe é pàdé mọ́. Bá a fún tan pọ̀ yóò gbàsàlẹ̀ yọ lábí aṣọ. Ọ̀nà ẹ̀bùrú ni kú gbà mú màmá mi lọ. Ẹ̀yin ò gbọ́ ohun tá a jọ sọ nígbà tó kú dẹ̀dẹ̀ kí màmá ó dákẹ́. Ta ló lè fura wípé màmá ti ń kẹ́rù sọ́kọ̀? Hello. Hello màmá mi. Aláàfin ọ̀run. Bẹ́ẹ̀ ni mà. Ọkọ mi Àlàó. Ẹ ǹlẹ́ mà. Ṣé mo ní ti bá ń jíṣẹ́ fún ọ? Ìgbà tí ó pè mí lẹ́ẹ̀kan yẹn à ń gbàdúrà lọ́wọ́ ń gbà yẹn. Ó yẹ kémi gan ti ránṣẹ́ sí ti pé àmọ́ nǹkan pọ̀ lọ́wọ́ mi ni. Olúwa fún yín lálàáfíà. Bó o lára yín báyìí nísìn? Ṣé ọ̀tá ti wàhálà? Kò sí wàhálà, Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí n. Ṣé ọgbọ́n tí mo sọ ní ìpínlẹ̀ fún ọ? Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kí n gbàdúrà fún yín. Orúkọ Jésù. Ẹ gbàdúrà fún mi. Ọlọ́run tó ní ayé àti ọ̀run. Ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ẹ̀mí mímọ́ mo fi mọ̀mọ́ wa ìlú ẹ lọ́wọ́. Jẹ́ kí agbára rẹ wọnú mi ara wọn lọ. Gbogbo àìsàn láti orí bí àtẹ́lẹsẹ̀ lórúkọ Jésù kó máa bá iná jáde lọ báyìí. Gbogbo ọfà àìsàn, gbogbo ọfà ìlera, mo pa láṣẹ kó máa bá iná jáde lọ báyìí. Mo gbàdúrà lórí ìṣẹ̀dá yín sínú ẹ̀jẹ̀ Jésù. Mo rí ẹ̀mí yín sínú ẹ̀jẹ̀ Jésù. Mo rí ọkàn yín sínú ẹ̀jẹ̀ Jésù. Ikú ò ní pa yín báyìí. Ẹ ó pẹ́ fún wa. Ẹ ó jẹun ọmọ. Lórúkọ Jésù, ọmọ wa ẹ rí lórúkọ ti bàbá. Lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́, ààbò Ọlọ́run tó nípa kó yé yín ká. Ẹ̀jẹ̀ Jésù kó máa fọ̀n fún yín. Àánú kó fọ̀n fún yín. Àánú kó sọ̀rọ̀ sínú ayé yín. Kó tún agbára yín ṣe. Kó tún okun yín ṣe. Kẹ́rà àánú gbà. Kẹ́rà àánú gbà. Àánú tó kọjá òye ènìyàn kó fọ̀n fún yín. Àánú tí ọ̀kọ́ mọ̀ kó fọ̀n fún yín. Kẹ́rí ojú rere o. Jésù Olúwa wa. Àmín. Àmín ọkọ mi. Yes ma. Ọmọ ẹlẹ́sìn. Ẹ pẹ̀lẹ́ mà. Ọmọ alápẹ̀tẹ̀ ọmọ àwúrẹ́ mọ́kùnrin. Olúwa ṣeun. Aráàlú tó ọya. Adúpẹ́ mà. Ọmọ ìgbélé ni á lọ. Adúpẹ́ mà, ẹ ṣé pọ̀ mà. Ọbátùmí lórí òkè ń dèrò àrùn lórí ilé Ọbátùmí sáà wí ń dèrò àrùn tà. Ẹ ṣé mà. Ọbátùmí gbòdògbòdò ń dèrò àrùn gbòdò ilé ọmọ ibi tí ń pẹ yẹn ní oko. Ẹ ṣé mà. Gbogbo yẹn lẹ́gbẹ́ mo lè fẹ́ gbẹ́rùn ẹ̀gbọ́n òṣòdì ilé. Àlàó àárẹ̀ yẹn ti lóògùn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ lórúkà sọlẹ̀. Mo lè fẹ́ yẹn rẹ̀ ní òṣòdì ilé. Àlàó àárẹ̀ yẹn ti lóògùn ọ̀jẹ̀. Gbogbo ìyàwó ògbìn pé mo lè fẹ́ yẹn rẹ̀ ní òṣòdì ilé. Àlàó àárẹ̀ yẹn ní kí làfi bọ́mọ ọlọ́mọ ọ̀sẹ̀ mọ̀ sí ẹ̀kọ́ ọmọ ẹbí tí ń mú oko. Òkú tápà àwọn àdòrò bá bọ́kọ̀ ní àwọn ẹ̀rẹ́ àdìdòrò gbà. Ọba àwọn ètùtù òwú olóore ọba àwọn afárá oyin. Ètùtù òwú èyí dọ̀pọ̀ afárá oyin èyí dẹ̀wọ́n gbogbo. Òbí ìjà ara àlọ́dún ọya ọmọ ṣẹlẹ̀ ní àlọ́. Lọ́wọ́ kọ̀ mi ò pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olúwa wà pẹ̀lú yín mà. Olúwa dúró tì yín. Ẹ pẹ́ fún wa lórúkọ Jésù. Àmín. Ọlọ́run bá ti ṣe nǹkan díẹ̀ fún mi, màá gbìyànjú kí n. Nǹkan pọ̀ lọ́wọ́ mi gan, nǹkan pọ̀ gan, mo ṣàlàyé fún Jésù ní àti lójú bá sọ̀rọ̀. A sọ̀rọ̀ lánàá. Ok. Ọlọ́run ṣe ìyanu. Àmín. Ọlọ́run ṣe ìyanu. Àmín o lórúkọ Jésù. Ọlọ́run ṣe ìyanu tí ẹ jẹ́
sẹ́ni ojú ò lè gbà tánú àjẹ́ ò lè tán ni Ọlọ́run ṣe ìyanu fún ọ. àmín àmín lórúkọ Jésù. Ọlọ́run ṣe ìyanu fún ọ. àmín o. ó rí gbọ́ gbogbo bùkátà wájú rẹ. àmín àmín. ẹ ṣe ìyá ìyá Adémiládé ń tọ̀. àlàáfíà ló wà mi ò sí nílé báyìí ilé kan mo wà ìpàgbárí wá ṣọ́ọ̀ṣì ni. ok bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. ọba ń kí ọba Adélé bá ń kí o. agbọ́mà ẹ ṣe mà. ọba ń kí lọ́ọ̀kì. yes ma agbọ́mà. ọba ń káyọ̀ mi dé. ok ma. ọjọ́ ayọ̀ lápàdé o. àmín lórúkọ Jésù. ẹ ṣe ọ̀dà ọ̀mà ọ̀dà àrọ̀mà ẹ̀ mọ́ fara lẹ̀ o. Ọlọ́run ti ṣe Ọlọ́run ti gbàgbé. adúpẹ́ Olúwa ṣe mà. ok. Ọlọ́run gbàgbé. yes ma. Ọlọ́run ti dé jù yìí. bẹ́ẹ̀ ni lórúkọ Jésù. òbúrú máa. lórúkọ Jésù Ọlọ́run dé jù yìí. amen amen Jesus. àtọwọ́ ọmọ ogun rẹ náà ti bá wọn wí. àmín lórúkọ Jésù ẹ ṣe pọ̀ mà. ok ó dàárọ̀ màá tún máa pè yín. ó dàárọ̀ o. ha ikú ṣìkà ikú dóró ikú fàṣebi sílẹ̀ ò mẹ́nire lọ àtìká ìṣẹ́gun tí màmá nà sí kú lójú lọ́jọ́ tí ń lọ oore ọ̀fẹ́ Olúwa ń ló pè gbẹ̀yìn kó tó dákẹ́ láyé ó sì kà á délẹ̀ bámúbámú ó ní oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run Baba ti Ọmọ ti Ẹ̀mí Mímọ́ kó máa bá gbogbo wa gbé títí láé mo ṣàmì ẹ̀ ohun tí ní mọ́tà àsàndé pè gbẹ̀yìn rèé o bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ká tó rẹ́ran bí erin ó digbó ká tó rẹ́ran bí ẹ̀fọ̀n ó dọ̀dàn ká tó rẹ́ni bí ní mọ́tà àsàndé ọ̀dàrìnà kù ó dojú àlá ó tún dọ̀rùn alákejì Kúnlé ò sí nílé ikú ṣe bẹ́ẹ̀ ó mú màmá mi lọ mo wo ń orí màmá onínúure abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní mọ́tà àsàndé tó níyọ̀ nílé tó jòbu nítorí ọmọ ọjọ́ òru àdáàrún mọ́jí ń kọ́ tọ́mọ bá gbé kùọ́kùọ́ dé àìmọye ìgbà ló jó nítorí ọmọ rẹ̀ láìrílù lọ́jọ́ sẹ́kọ́nà lọ́jọ́ ọ̀làjú ẹ̀ mo rántí ọjọ́ jẹ́nẹ́rà lóṣogbo bí mi ò jẹ màmá mi ò lè jẹ bí mi ò mu màmá mi ò lè mu àṣé n ó ṣe bí ìyá ò lè jọ̀yà láéláé n ó ṣe bí bàbá bẹ́ẹ̀ ni ò ní lè jọ bàbá èmi ò rẹ́ni bíi ní mọ́tà àsàndé láyé mọ́ Bọ́lá ti tú ọmọ Sàláwù Súnré màmá mi àtàtà má jọkùn má mà jẹ kòló má nà tí wọ́n ń jẹ lájùlé ọ̀run ni ọmọ bá wọn jẹ àsàndé Bọ́lá ti tó Adébísí ọmọ Sàláwù ọmọ ọba ni bàbá ẹ̀ ọba ni ọmọ Olúfọ́nadé ìran bàbá wọn ló tẹ̀lé ìdú Ọ̀ṣúndó ìdó oníbú ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ ẹni tí ò dédú ọ̀jẹ̀já ẹni bá dédú Ọ̀ṣun ṣùkúṣùkú ẹja la fi há wọn lẹ́nu òṣùn àrùwẹ́ wọn á jẹ̀bíyọ̀ mẹ́ta nìyá àwọn bí ọ̀kan jẹ́ ìkọ́sìn alàgbà ọ̀kan jẹ́ olórí àgbọn ọ̀kan tó kù ló jolúdú Ọ̀ṣun wọ́n jọ ń jọba lérí ara wọn ni ọjọ́ kan Olùfọ̀n ló ti mú lọ Ìdówùmí gbé lọ́jọ́ tó dó ilé ò gbọ́dọ̀ ṣe poro àṣẹ ilẹ̀kùn kan ò gbọ́dọ̀ ṣe gbàgà lọ́jọ́ tọ́mọdé ò gbọ́dọ̀ sunkún ọmú ọmọ tó bá sunkún ọmú ọ̀pá nípa wọn jẹ a kì í súré jẹ̀jẹ̀ wọlé Ìdó kéde àgà ọmọ bá a pani jẹ ẹ̀rìndínlógún làálàgbá bá a bá jó mẹ́jọ ìbẹ̀rẹ̀ wọn a jó mẹ́jọ òró àwọn lọ́mọ akéde jèrú ní pópó ọmọ adíjọ́ jiṣu ẹ bá mi kí gbogbo ọmọ Ìdú Ọ̀ṣun pátákó wípé wọ́n kú àṣẹ̀yìndé màmá mi ẹni re tó lọ ẹ bá mi kí kábíyèsí ọba wa Olúdó Aláyémọrẹ ọba àdín Adédàpọ̀ Adérẹ̀mí ni mò ń wíhun bẹ́ẹ̀ bá délé ajẹ́ ẹ bá mi kí gbogbo ọmọ Àjàó pátápátá porongodo gbogbo wọn ni mo kí ẹ kú dárò màmá mi gbogbo ọmọ Adébòmí ń kọ́ bẹ́ẹ̀ bá délé Ìyórò ẹ bá mi kí wọn gbogbo ọmọ Oyèdèjì ni mò ń kí o ẹ ṣeun ẹ kú dárò tẹ́ ẹ bá délé Onírèké nílé Ìfàdésíé ká ẹ bá mi kí wọn nílé ìyá bàbá mi ni gbogbo ará ilé Jagun pátá ni mo kí o ẹ ṣeun ẹ kú dáríwọ ẹni ire tó lọ gbogbo ọmọ ẹjẹmu ẹ wá bọ́ síjó ẹ kú àṣẹyìndé màmá mi olórí ìgá ìwọ́dà Làṣìṣì Àkànjí Adédèjì tí ń Jákíntúndé ọmọ òbí níran ọmọ òbí dèrè Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀dógún Àkànjí ọmọ jẹ̀nírógún mọ́sá ọmọ ẹlẹ́gbà òdìpele yabinlólú wọn alérí ikú kangun
Àkànjí gbógun bá a nígbó àti ẹ̀mọ́ dolúgbó ni ètò bá a lọ́dà wọn á dèrò ọ̀dàn wọn á dolúgbó wọn á dolú eṣinṣin jẹ̀nìrógun mẹ́sàn-án ló ti mú ní kò yí wù mí ogun ojoojúmọ́ ló ti múlé ọba wọn sún mi ní lílọ. bàbá mi Àkànjí òbí ìjà ara lódò ọmọ olóore tó lẹ́sìn gbógun yẹn lẹ́bẹ̀ mo rèé mú fẹ́yẹ ní rẹ̀ gbà Òṣòdì ilé Àkànjí ẹyẹ lòun ọ̀jẹ́ kóróka lẹ́bẹ̀ mo rèé mú fẹ́yẹ ní rẹ̀ gbà Òṣòdì ilé ẹyẹ lòun ọ̀jẹ́ mo gbéyàwó gbèǹgbè mo tún rò ó gbé fẹ́yẹ ní rẹ̀ gbà Òṣòdì ilé ẹyẹ lòun ọ̀fẹ́ ìgbà tí mo wá mú yangẹ díẹ̀ tí mo mẹ́yọ ọkà díẹ̀ tí mo tún rèé gbé fẹ́yẹ ní rẹ̀ gbà Òṣòdì ilé ẹyẹ jó lọ bí ìlú Ìlọrin òbí ìjà ẹyẹ jó lọ bí ìlú Ìbàdàn ó ní jìgídìrìgìdì ọwọ́ mi báyìí ná ọmọ ebi tí ń pẹyẹ nú oko òkú tápà wọn aṣòro sin àwẹ̀ wọn aṣìṣòro gbà ẹ bá mi wó tútù òwú kẹ́ ẹ bá mi wá fárá oyin lọ òtútù òwú mi dọ̀pọ̀ afárá oyin mi dọ̀ wọ́n gógó bàbá mi Àkànjí òbí ìjà ara lódò ọmọ olóore tó lẹ́sìn gbogbo ọmọ ẹjẹ́ mú pátápátá ni mo kí o ẹ ṣeun ẹ kú àdúrótì mi ẹ̀yin ọmọ jẹ̀nìrógun mọ́sá gbogbo yín ni mo kí pátápátá ọmọ adìílẹ̀ dógún ọmọ ogun rèé wẹ̀ o 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 ọmọ ogun tòdí ẹ̀jẹ̀ dé o ọmọ ogun rèé wẹ̀ o ọmọ ogun rèé wẹ̀ o ọmọ ogun rèé wẹ̀ o ọmọ ogun tòdí ẹ̀jẹ̀ dé o ọmọ ogun rèé wẹ̀ o tó gbogbo ọmọ mọ̀mọ́ ẹ wá bọ́ síjó ọmọ rere làálùlù àpọ́nlé fún ọ̀yá ẹ máa jó tẹ̀yẹtẹ̀yẹ níwájú Olúwa àǹtí mi Ṣẹ̀rífátù Àdùkẹ́ máa jó tẹ̀yẹtẹ̀yẹ níwájú Olúwa bó bá dúpẹ́ lọ́wọ́ Olúwa Ṣẹ̀rífátù Àdùkẹ́ Adékúnlé àbúrò rẹ ló ń kí ọ Adérójú Àkànwó Ọpẹ́yẹmí Lísíkátù Àbẹ̀jẹ́ ńkọ́ Moníládé Adépógún Adépégbà ẹ kú àsẹ̀yìndé màmá ẹ bá mi kíra iná ọlá ìtàn Fúnmiláyọ̀ Abíọ́dún ńkọ́ Ọláolú Ọyágòkè ńkọ́ o gbogbo yín ni mo kí pátá ẹ ṣeun ẹ kú dárò màmá wa Límọ́tà Àsàndé túnrè májọ̀kùn mámàjẹ kòló mánà tí wọ́n ń jẹ lájùlé ọ̀run ni ọmọ bá wọn jẹ túnrè Bọ́lá ti tó màmá mi túnrè ọmọ Àjàó túnrè ọmọ Sàláwù ó dìgbà a kì í mọ̀ tí wọ́n bá béèrè wípé ta ni ń kọrin ewì dárò mọ̀mọ́ tẹ́ ẹ̀ bá wí ta ni ò ní sòdodo pé Kúnlé ni Kúnlé ọmọ Aláàfin ọ̀run ni bàbá mi lọ̀gbàgbà ń tirigbá ọ̀gbàgbà ń tirigbà tí ń gbára àdúgbò láyé ọba mọ̀nàmọ́ ní ọba lèwí lè ṣe ọba fíofíó tí ò lákàwé ọba gíga tí ò ní pẹ̀kun ọba káyé kọrun bí alágbálúgbú omi òkè gàjòkè bàbá àgbàlagbà ọba adùn bá rìn adùn bá gbé adùn bá jẹ adùn bá mú ọba adùn sìn jóyin lọ ọba rẹ̀ dòdòdò adùndùndùn jóyin ìgàn olórúkọ bí àrá olórúkọ kàwé ìbọn ọba wọlé paná oṣó rẹ ẹwọ dẹdẹ sọmọ àjẹdòfo ẹ̀ẹ̀mẹ́ni àgbà tí mò ń wí ọba alágbádá iná ọba oníkùn funfun bọ́bá ti yọ lókèrè ẹ ti mẹ́ni àgbà tí mò ń wí ìsan náà ń ṣẹ̀yọ níwájú bàbá mi ọba akọni ńlá ojú ogun ẹ̀rù jẹjẹ bàbá ọmọ òrukàn ìgbà kan lọ́ba Mósè sọ̀ lórí òkè nínú ìró iná ńlá ọba olóhùn àrà tí ń ṣe nú ọ̀run mawúrú ẹ̀ẹ̀mẹ́ni àgbà ọ̀hún tọ́ba Jésù sọ̀rọ̀ ń Gẹ́sẹ́mánì ń jọ́ sí ọba olóhùn akùrírí bí àrá àròdá òjò ńlá jagun mólú òun jọba níbùdó àwa bàbá mi níjòyè àgbà arógunjó arógunyọ̀ arógunróbùdó jagun mólú akínílé akínlójú ogun bàbá mi níjòyè àgbà arìntógun tìjàtìjà á sì rún gbogbo iṣẹ́ ìsùtútù bàbá mi má òun jọba níbùdó àwa bàbá mi lọ́ba àṣeyòwù mọ́ ṣèbàjẹ́ òun rìn lórí afẹ́fẹ́ lásán bọ́ bá fẹ́ arìn lórí òkun ọba arìndò láì farakan mi ìjòyè àgbà arìngbómi òkun jìgìjìgì ọba amòkúnmọ̀sá àmọ̀nàmọ̀ní ọba tó mọ̀ wá ọmọnúnú mímọ́ ọmọnú aṣebi ọmọ ẹni ayé burú fún ọmọ ẹni tí ń láyìn bàbá mi Èdùmàrè ọba ìjìnlẹ̀